ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níta tún ní ká tó mú wá sí etí ìgbọ́yín nípa ètò ìsìnkú bàbá ìyẹn ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà níbi tí wọ́n tẹ́ bàbá sí gangan ibojì tí wọ́n tẹ́ bàbá sí ìyẹn nílùú Ìjẹ̀bú Igbó náà látún ní ká tó fi tọ́ yín létí kẹ́yìn náà rí bí bó ṣe ń lọ. Ẹ wo orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà, ẹ wá lọ gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe lọ nínú fọ́nrán yìí. Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà ìyàwó Jalẹ̀ ti Ìjẹ̀bú ibi tí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti ń gbé bàbá lọ sí tẹ́rẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé síwájú tẹ́lẹ̀ wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ni wọ́n ń ṣètò bí bàbá yóò ti wọ káàlẹ̀ lọ tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Ó náà ni mo ní kí a máa mú wá fún ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ bá lórí ọ̀fẹ́ tẹ̀ tí ń wò wá bó ṣe ń lọ náà rèé o bó ṣe ń lọ rèé o ẹ rí gbogbo ẹ̀ bí wọ́n ṣe kírun sí baba ńlá tí wọ́n gbé wọn síbi tí yóò jẹ́ ibi ìkẹyìn fún wọn gbogbo ẹ̀ náà ni ẹ rí. Ẹ lè ṣe àpẹ láwọn èèyàn míì náà káwọn náà lórí ọ̀fẹ́ kí wọ́n mọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ. Ìkànnì Àràbà náà ni ó yá ẹja máa wò síwájú ẹja máa wò síwájú kò níyẹn o. Everybody can go there. Thank you.
No need, Chief Imam, no need for that. You don't enter, you don't enter. Leave am. There's no space. This bless me, I don't know. You come back. You
Yes, sir. I'm very good. I do again. I'm very good. Kò sọ́nà ọlọ́pàá yìí, kò sọ́tọ̀ òun tó lè gbé ọ̀pá tó ẹ̀ fi ṣe òbí dá. Náà wọ́n ti tọ́pù mi ni, wọ́n ti tọ́pù mi bí ìlú. Ẹ̀sìn ní sùn wọ́n máa kó wájú ẹ̀ ní wọlé. Alẹ́ ìgbéga. Who is this now? Who is this now? What happened? Stay there, my friend. Papa, essa caminha, a cabone, é Officer, let them allow us to fix.
Everybody's a cameraman. This is empty now. This is empty now. Keep going now. Everybody's a cameraman. After today now, everybody will come back here. Go back. The cameraman. Busy blocking those who want to work here. There are people who are not doing anything. There are people behind the door. If they are not there, we can feel them from here. They are busy blocking.
Are you there to prevent them from working? These are TV from working, but those people there, they are doing nothing. They are doing nothing. They are doing, these are television stations. So everyone is saying it's announcing that it's official, which is official. How many people? Hello, sorry. Who is this man? What's he doing? What are they doing here? They are blocking us. They are blocking us. They are blocking us. They are doing nothing here now. What are they doing there? ìlú Ìjẹ̀bú Òde rèé níbi ayẹyẹ ìsìnkú ti ọba Àwùjalẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n kún bẹ́ẹ̀ bíbà, gbogbo àwọn olóṣèlú, àwọn èèyàn lóríṣiríṣi, gbogbo wọn ni wọ́n kún bẹ́ẹ̀. Kódà gẹ́gẹ́ bí ìròyìn yìí tí ó jẹ jáde láti ààfin, wọ́n ní ìlànà ẹ̀sìn Islam ni wọ́n fi sin bàbá kábíyèsí tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wa látàrí òfin èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ jẹ́ rán yín létí, ẹ bá sì gbàgbé náà kò sí èèwọ̀ ńbẹ̀ bí n bá rán yín létí. Lọ́dún 2020 ní àbádòfin kan ni wọ́n gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn, èyí tó sì jẹ́ wípé ìkan nínú àwọn honorable lásìkò ìgbà náà lọ́hùn tí orúkọ wọn jẹ́ Akeem Balogun, àwọn náà sì ni wọ́n jẹ́ alága nílé ìgbìmọ̀ asòfin náà lórí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn. Àwọn ni wọ́n gbé àbádòfin ọ̀hún wá tó sì jẹ́ wípé wọ́n rò síwájú, wọ́n rò sí òsì ńgbà náà lọ́hùn tí wọ́n sì sọ àbádòfin náà tí wọ́n sọ dòfin. Kódà bàbá Àwùjalẹ̀ àwọn náà jẹ́ kan nínú àwọn èèyàn tí wọ́n fọwọ́ sí òfin ọ̀hún pé n tó dáa ni. Kí sì lòfin ọ̀hún sọ nípa rẹ̀ ni wípé ẹni ọba aláyé àbí àwọn olóyè ìlú pé ìlànà tí wọ́n bá yàn pé ó wu àwọn ni kí wọ́n fi máa sin wọ́n, pé wọn ò gbọ́dọ̀ máa fọ́ọ̀sì wọn pé dandan o ẹn bá ti jẹ́ ọba o wípé dandan ni kí wọ́n sin ní ìlànà ẹ̀sìn àbáláyé. Ọdún 2022 ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ni wọ́n buwọ́ lu àbádòfin ọ̀hún tó sì di òfin. Láti ìgbà náà eléyìí ló wá jẹ́ kó ṣeé ṣe wípé gbogbo ọba aláyé o tó bá ti rèwàlẹ̀ àṣà nípínlẹ̀ Ògùn ọ̀nà tó bá ti yàn pé kí wọ́n fi sin òun ni wọ́n fi sin. Bó bá jẹ́ kìrìsìtẹ́nì, tó bá jẹ́ ọ̀nà kìrìsìtẹ́nì ló ní kí wọ́n fi sin wọ́n sin. Tó bá jẹ́ mùsùlùmí, tó bá jẹ́ tọ̀nà mùsùlùmí ni wọ́n fọ̀nà mùsùlùmí sin. Kì bá sì jẹ́ lẹ́sìn àbáláyé tó yan ọ̀nà ẹ̀sìn àbáláyé láàyò pé òun ni kí wọ́n fi sin òun náà ni wọ́n fi sin. Ní tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ògùn nìyẹn, níbi tí wọ́n ti ń sin kábíyèsí náà.
bí nǹkan ṣe ń lọ ní ìlú Ìjẹ̀bú Òde nìyẹn. Òun ni mo ní ká fi tó yín létí nílé iṣẹ́ Àràbà tẹlifíṣàn. Ẹ máa bá ká lọ, ẹ máa gbogbo àwọn nǹkan bí ó ṣe ń lọ ńbẹ̀. Báwọn míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ á tún gbìyànjú ká mọ̀ fi tó ẹ̀yìn wọn létí. Ó rẹ̀ ó ẹjẹ́ àjọ máa ń wo lọ. ẹ ṣojú yín fúrú bẹ́ẹ̀ ṣe fún ìlú ga o tẹ́ bá fi sí jábójú yín rán àìjà. Ìtẹ̀nìyàn ti pọ̀ sí bí ètò ìsìnkú sí ìjàlẹ̀ ibẹ̀ láwà nílùú Ìjẹ̀bú Òde. Ẹgbọ́n pa sẹ́yìn nípa. Ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńláyé ní gbogbo tí ẹ bá ti ń wò wá, ìlú Ìgbẹ̀bà ni a wà ní Ìjẹ̀bú Òde níbi ètò ìsìnkú kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀. Ètò ìsìnkú náà ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí nígbà tí wọ́n ti gbé kábíyèsí dé. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ni wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú náà ní ìlànà ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bí a ti ṣe fi tó yín létí tẹ́lẹ̀, ọ̀kan ìjọ̀kan àwọn lórúkọ ni wọ́n ti wà ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú Òde ń bì báyìí. Snap it. Ẹ̀yin èèyàn wa nílé, bí ohun gbogbo ṣe ń lọ sí ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú Òde, òun náà ni ẹ ṣì ń wò lójú ìwòran yín
ní ìkànnì BBC News Yorùbá. Wọ́n fẹ́ ṣe ètò òsìnkú nílànà ẹ̀sìn Islam fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí ó wàjà. ẹ kó kíní kúrò jáde jẹjẹ tó ráyè kí. ó ń bá mi tọ́jú ọ̀dà tó. It's clear, don't worry. Nobody, once they make it break, just start getting it. Okay. Everybody, Inú ọkọ̀ ní kábíyèsí wà. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ẹ̀ ń wò lójú ìwòran yìí ni òkú kábíyèsí Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wà. Wọ́n fẹ́ gbé wọn bọ́ sílẹ̀ ní ìsìn láti lè jẹ́ kí àwọn Mùsùlùmí kí wọ́n kírun sí wọn lára. Bí ó bá ṣe ń lọ sí, á túbọ̀ máa tún fi tó yín létí lẹ́yìn tí a bá dákẹ́ díẹ̀. Ẹ ṣé púpọ̀.